Yeah, gbogbo ojú tó ń wò mí. Mo kí yín. Ṣàlàáfíà ni mo bá yín. Ẹ jọ̀ọ́, ọ̀rọ̀ kan ló ń gbé mi nínú tó ń kan mí lóminú. Ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá? Ṣó lè jẹ́ bẹ́ẹ̀? Ẹ gbọ́, wọ́n ní ìdí tí Àdúrà, àbúrò Mohbad àti ìyá Mohbad tí wọ́n ṣe lè sọ̀rọ̀, tí wọ́n ṣe ń support Wùnmí, òun ni wípé wọ́n ní Wùnmí ti kó gbogbo wọn sí sínú agolo. Wọ́n ní Wùnmí ti ṣá wọn pa. Wọ́n ní Wùnmí ti kéèjì wọn. Ẹ gbọ́, ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá? Ṣó lè jẹ́ wípé torí nǹkan yẹn ni àwọn yẹn ò ṣe sọ̀rọ̀? Tí ẹ ò bá gbàgbé, àwọn kan ń sọ àwọn rumors kan jáde wípé ó dàbí ẹni wípé Àdúrà náà lọ́wọ́ nínú ikú ẹ̀gbọ́n ẹ̀, pé torí ẹ̀ ni Wùnmí ṣe ní confidence pé tí tóun bá go down, Àdúrà náà máa go down. Torí ẹ̀ ni kò jẹ́ kí ìyá Mohbad àti bàbá Mohbad kán lè fún Àdúrà ní go ahead láti sọ̀rọ̀. Wọ́n ní tí a ò bá gbàgbé gbọ́ngbà yẹn ní coroner inquest, tàdúrà make attempt láti sọ̀rọ̀, ó fẹ́ jábọ́. Wọ́n ní màmá ẹ̀ ó ń kúnlẹ̀ fún. Gbogbo náà dẹ̀ rí fídíò yẹn níbi tí màmá ẹ̀ gbé ti ń bẹ̀ pé Àdúrà, pa mí sílé má pa mí síta, jọ̀ọ́ má sọ̀rọ̀. Wọ́n tún ní ṣe àrí pé bàbá Mohbad tó ń complain nígbà yẹn pé Àdúrà ò bóun sọ̀rọ̀, òun ò rádúrà, òun ò rí kíní kan, kí Yomi Fabiyi tó bá wọn arrest Àdúrà gbà yẹn. Bàbá Mohbad ò ṣe méjì, àwọn náà ni wọ́n máa lọ béèlì Àdúrà. Àwọn nǹkan yẹn gbà yẹn ó jẹ́ ká ní máìdì wípé ó má lè jẹ́ lóòótọ́ ni Àdúrà mọ̀ ń pa incidenti, ni bàbá àti ìyá ni wọ́n ṣe fẹ́ jẹ́ kí ó sọ̀rọ̀, especially ìyá. Torí tí ẹ ò bá gbàgbé, bàbá Mohbad fún ara wọn fẹnu ara wọn sọ wípé kó jẹ́ màmá àwọn ló lọ́wọ́ nínú ikú Mohbad kó tẹ̀lé lọ. Gbogbo ìgbà yẹn ó dàbẹ̀ ní pé bàbá Mohbad ò tí rí green light. Wọn ò tí arrest Àdúrà ń gbà yẹn o. Wọn ò tí já bàbá Mohbad sí nǹkan tó ń ṣẹlẹ̀ ń gbà yẹn. Immediately tán já bàbá Mohbad sí nǹkan tó ń ṣẹlẹ̀, àwọn náà wọ́n relent. Ẹ jọ̀ọ́, gbogbo ojú tó ń wò mí, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín ni, ẹ bá mi share fídíò yìí. Ẹ bá mi share fídíò yìí kó go fara. Ẹ̀yin ti TikTok, ẹ̀yin ti Facebook, ẹ̀yin ti YouTube, ẹ bá mi share fídíò yìí. Ẹ jẹ́ kó go fara. Fún àǹfààní ẹ̀yin tó yẹ pé gbà àkọ́kọ́ lélẹ́yìí, tẹ́ máa come across the page, ẹ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV. Mo fẹ́ kẹ́ comment lórí ọ̀rọ̀ ẹ̀. So bí yẹn ṣe lọ tán, lélẹ́yìí tó wá jáde nísìn pé wọ́n ní rísì tí Àdúrà àti ìyá Mohbad tí wọ́n ṣe sọ̀rọ̀, Wùnmí ti kórè wọn sínú agolo, ó ti dé pa. Ẹ gbọ́, ṣó lè jẹ́ bẹ́ẹ̀ ṣá? Ṣó lè jẹ́ òótọ́? Èmi kọ́ ni mo sọ o. Gbogbo ojú tó ń wò mí, ẹ má bá mi ká lọ. Yóò ní respect fún àbúrò ọkọ tí ò ní respect fún bàbá ọkọ, débi pé yóò ní respect fún àbúrò ọkọ. Ọmọwùmí eléte onímọ̀nàfíkì tó sọ àbúrò ọkọ tó sọ dòdì ìwọ àti Ìyábọ̀ tẹ́ sọ àbúrò ọkọ, àbúrò Mohbad tẹ́ sọ dòdì, gbogbo àwọn tó wà nù ilé tẹ́ sọ gbogbo wọn dòdì tí wọn ò lè sọ̀rọ̀, tẹ́ gbé wọn múlẹ̀, tẹ́ gbé wọn búra. Ìyábọ̀ Òjó tó o lè gbà kí àwọn Festus ọmọ rẹ kó máa gbé ẹ ṣépè irú ìpè tí Ọmọwùmí ń gbé bàbá Mohbad, bàbá ọkọ rẹ tó ló ń bímọ fún, tó ń gbèsè yẹn. Fọ̀rọ̀ rúra ẹ̀wọ̀ ni o, ìgbà oró kì í fọ́ o, ọmọ oníwà yóò jèrè wa o. Ìyábọ̀, ìgbà oró kì í fọ́ o, ọmọ oníwà yóò jèrè wa o. Tó o lè gbà o, tó o lè gbà. Ṣégi ló sọ̀rọ̀ o, mo sọ fún ẹ. Ọlọ́run ti rán mi sí gbogbo ẹ̀yin ìka tẹ́ fi kírímù, tẹ́ fi bóra, tẹ́ ń disguise bí èèyàn gidi, tẹ́ ń tàkísà àwọ̀, tẹ́ ń pè lásọ, tẹ́ ń ṣòṣì, tẹ́ ń pera yín ní celebrity. Òrìbó lórí burúkú ni ẹ̀ Ìyábọ̀. Ìwọ tó yẹ ká máa bá nídìí òdodo, ṣérú ọmọ báyìí ló yẹ kó pọ̀n sẹ́yìn. Ṣérú ọmọ bíi Mohbad, bíi Ọmọwùmí ìyàwó Mohbad
ló yẹ kó máa jáde ní gbangba kó máa ní ìwọ wà lẹ́yìn rẹ o. ṣó irú ọmọ báyẹn ló yẹ kó jẹ́ kán máa rí mọ́ ẹ. wọ́n tó lo lórúkọ tó ní sẹlẹbírìtì ni ẹ. mo sọ fún èmi ò ní gbèsè ẹ̀yìn irọ́ mi ò dẹ̀ ní sọ́pọ́tì ẹ̀yìn ìta. mo bá ti sọ́pọ́tì ní tẹ́lẹ̀ gan-an. wọ́n máa padà lẹ́yìn ni wáyé ẹ bó ṣe bàjẹ́ Ìyábọ̀. ṣé o lè gbà rú ẹ̀? ọ̀rọ̀ rúra ẹ wo ni o wo ọmọ tó pọ̀n sẹ́yìn wo bó ṣe ń gbé bàbá ọkọ rẹ̀ ṣépè. bá dúró ọ̀rọ̀ tí Mohbad sọ kó tó kú Ìyábọ̀. bá dúró ọ̀rọ̀ tí Mohbad sọ kó tó kú Ìyábọ̀. ó lọ kó gbogbo àwọn blọ́gàsì àwọn fake blogger jọ wọ́n á wó fún wọn oníkan máa chẹ́ǹjì gbogbo ọ̀rọ̀ tí Mohbad sọ oníkan sọ bàbá rẹ̀ di lórí burúkú ká máa bú bàbá rẹ̀ ká máa ṣe gbà gbogbo tó fojú bàbá Mohbad rí Ìyábọ̀. ìwọ ló wà nínú ògbó jíìnì tó wà nínú ògbó tó ń jẹ́ jíìnì ìwọ ló wà nínú ẹ̀kú tó ń jẹ́ egún orúkọ ẹ ti bàjẹ́ ayé ẹ ti bàjẹ́ lórí ọ̀rọ̀ Mohbad tó ṣe òkú ọmọ Mohbad tó ṣe mọ̀nàmọ́ná tó pariwo kán lọ wú òkú ọmọ lọ́mọ tí wọ́n gbé ọmọ lọ́mọ jáde látọdún 2 wọ́n ti gbé jáde nínú ilẹ̀ tí bàbá rẹ̀ ṣe sí. ọmọ yẹn ṣe wáyé bí Ọlọ́run ṣe fi ọmọ yẹn ta bàbá yẹn lọ́rẹ ni bàbá yẹn dá ọmọ yẹn padà sọ́dọ̀ Ọlọ́run. ó sin ọmọ yẹn completely ọmọ yẹn ṣe wáyé ló ṣe sin orí pé ẹsẹ̀ pé ojú pé ọwọ́ pé kò sẹ́ni kankan tó la ọmọ ọlọ́mọ lé fún un. bọ́lọ́run ṣe fún bàbá Mohbad ní Mohbad bẹ́ẹ̀ náà ló ṣe dá padà sọ́dọ̀ Ọlọ́run tó ṣe bò mọ́lẹ̀ ní kó padà sí ọ̀dọ̀ Ọlọ́run tó ti wá. wọ Ìyábọ̀ ó fi ète káṣírí rẹ̀ lè bò iṣẹ́ ẹbí tẹ́ ẹ ṣe lé Mohbad lórí iṣẹ́ ẹbí tó ṣe lé Mohbad lórí àṣírí iṣẹ́ burúkú tó gbé fún Wùmí tó ní kí Wùmí bẹ́ẹ̀ ṣe káṣírí iṣẹ́ yẹn lè bò. ó pariwo ó ṣe bí abiyamọ ó lábíamọ gidi ní ẹ abiyamọ nìwọ. ó pariwo pé ẹ fẹ́ mọ ikú tó pa Mohbad pé ká lọ wú òkú ọmọ lọ́mọ. wọ́n wú òkú ọmọ lọ́mọ tán ó ṣe ẹ̀tọ́ ó bẹ̀rẹ̀ sí ṣe mọ̀nàfìkì ó dáàrin méjì ọ̀nà ó níwò ò ṣe mọ́ o ìwò wá justice fún Mohbad mọ́ o. ó tún bẹ̀rẹ̀ sí bú àwọn tó ń wá justice fún Mohbad wọ́n sọ fún wọn wípé justice tí wọ́n wá sí wọ́n ti wá rí báyìí ṣé wọ́n ti rí báyìí wọ́n ò lè rí wọ́n ò lè ṣe. wọ́n pọ̀ ya Mohbad sẹ́yìn ní o nígbà tẹ́ ti sọ ya Mohbad di mógùn tẹ́ ti mọ̀ pé alátẹnujẹ ni ebi ń pa wúmá yẹn poverty ń dà láàmú tẹ́ ti gbé búra tẹ́ ti fún ní nǹkan jẹ tẹ́ ti fowó sí lẹ́nu tó rò pé èèyàn gidi ní tó náà ń dá sísí tó yín tẹ́ ti sọ ya Mohbad di dìdìrín wàṣírí ẹ bó ṣe tú báyìí wo ṣe Ọlọ́run torí pé Ọlọ́run lúgọ lọ́lọ́run tó rán ìmí sí bí iṣẹ́ torí pé Ọlọ́run lúgọ ni Ọlọ́run tó rán mi iṣẹ́ orí gbogbo bẹ́ẹ̀ sí ń dáwọ́ bò òtítọ́ lọ́lọ́run ń tú bẹ́ẹ̀ ṣe ń kọ́ lọ́lọ́run ń parẹ́ fún yín ló ń pa àbòsí rẹ́ fún yín wáyé ẹ bó ṣe bàjẹ́ Ìyábọ̀ lójú ayé ẹ láì tí kú ẹ wọ́n ti ń bẹ ẹ̀ṣẹ̀ ẹ wò ẹ̀ṣẹ̀ rẹ wọ́n ti ń bẹ̀ wò lára Priscilla ọmọ rẹ tó fi lórí ọmọ rẹ orí ọmọ rẹ wọ́n ń bẹ̀ wò wàdúrà ìpè tí wọ́n ń ṣẹlẹ̀ Priscilla torí pé Ìyábọ̀ Òjó ṣẹ̀ torí pé Ìyábọ̀ Òjó ṣe mọ̀nàfíkì wàdúrà ìpè tán ṣẹlẹ̀ Priscilla àtọmọ rẹ tuntun tó ṣẹ̀ dé yẹn bó ṣe máa lọ lórí ìran rẹ nìyẹn. a jẹ́ pé ògún ìdílé ọkọ ègún ìdílé bàbá ègún ìdílé ìyá tó jà yá rẹ tí yá rẹ ya wèrè tó ṣe wèrè títí tó fi kú tẹ́mi rẹ̀ fi gùn tó yẹ pé inú wèrè nìyá rẹ kú sí bó ṣe lóun tiẹ̀ kàwé òun gbóyìnbó òun lọ lú ọba òun lọ lú òyìnbó wèrè náà ló fi kẹ́yìn ayé rẹ̀ àtúbọ̀tán rẹ̀ wèrè ló gbẹ̀yìn ẹ̀ ó kú sínú wèrè ni gẹ́gẹ́ bá a ti gbọ́ o tí wọn náà fẹnu ara ẹ̀ sọ pé inú wèrè nìyá rẹ kú sí wèrè sì yá rẹ wo wá tètè mọ̀ kó o jókòó kó o ronú pé ogun ló ja ìyá rẹ tí ò jẹ́ kẹ́ni ìyá rẹ ogun
ogun ló fi ìyá rẹ̀ ṣẹ̀ sí kí ìyá rẹ̀ tó jáde lọ. ó jara ìyá mi nílé bàbá nílé ìyá tí ò jẹ́ kẹ́mi ìyá mi ogun tó fi ọjọ́ alẹ́ àtúbọ̀tán ìyá mi tó fi ṣe rédèrèdè tó fi ṣe rádaràda lórí tèmi lógun yóò ti stop. kó o gbégbá òótọ́ lọ́wọ́ kó o bẹ̀rẹ̀ sí ṣe dáadáa tí ègún tó jà ìyá rẹ̀ tí ò jẹ́ kẹ́mi ìyá rẹ̀ ogun kó o jẹ́ kégun yẹn stop lórí tiẹ̀ kí àwọn ọmọ rẹ̀ Priscilla kan lè rí ilé ayé ṣe kan lè rí ilé ayé gbé kí ègún yẹn lè stop tí ègún yẹn kó má àfẹ́ tiẹ̀ kó má àfẹ́ tìran àwọn ọmọ rẹ̀ kó má àfẹ́ tìran dìran rẹ̀ tó ń bọ̀ but oyè olórí burúkú ẹ̀dá Ìyábọ̀ Òjó oyà olórí burúkú aláìnírònú ẹ̀dá ẹni táyé ń tàn tó ń tan àbẹ́là wọ́n ń pè ń pín mọ́dà tó náà ń jurí fẹ́kẹ́ tó ń jurí fẹ́kẹ́ tó ń jurí fẹ́kẹ́ tínú rẹ̀ ń dùn oyè aláìnírònú òpònú ẹ̀dá kò jẹ́ kó mọ̀ pé ègún tó jà ìyá rẹ̀ tí ò jẹ́ kẹ́mi ìyá rẹ̀ ó kùn tó bá àtúbọ̀tán ìyá rẹ̀ jẹ́ tí ìyá rẹ̀ wá kú dáadáa tó kú sínú wèrè tí ò jẹ́ kó rájẹ ayé gbé wo mọ̀ bóyá kó jókòó kó ronú pé lórí tiẹ̀ ló yẹ kó gun yẹn ti stop tó bá jẹ́ pé nítòótọ́ olónífẹ̀ẹ́ ọmọ Priscilla tó ló bí yẹn olónífẹ̀ẹ́ Festus tó ló bí yẹn òun ní fẹ́ kí ègún kó kọ̀tínú lórí wọn dáadáa ló yẹ kó máa ṣe kó fi ààrẹ sí sacrifice ègún tó jà ìyá rẹ̀ tó jà bàbá rẹ̀ tó jà gbogbo wọn kó bíríkì ègún yẹn kó jẹ́ kó stop lórí títí ẹ̀ ṣùgbọ́n kàkà kó ṣe bẹ́ẹ̀ orí burúkú ni wọn náà fà mọ́ra orí burúkú ló ń pọ̀ sẹ́yìn bí ọmọ orí burúkú ló ń ṣe lórí pé o fẹ́ gbajúmọ̀ o fẹ́ ká máa pẹ́ celebrity o fẹ́ máa wọ́n náà fẹ́ níyì o fẹ́ ká máa pẹ́ lẹ́ni yìí lẹ́ni ẹ̀yẹ tó dẹ̀ kí ń ṣe ní yìí o fẹ́ ká máa pẹ́ lẹ́ni àpọ́nlé tó kì í ṣe ní àpọ́nlé o fẹ́ ká máa pẹ́ lólóòótọ́ tó kì í ṣe olóòótọ́ wáyé ẹ̀ bó ṣe bàjẹ́ gbogbo ń tẹ́ ẹ̀ dì lọ́lọ́run ti tú báyìí o gbogbo ń tẹ́ ẹ̀ dì lọ́lọ́run ti tú Ìyábọ̀ níbo ló fẹ́ fojú sí báyìí níbo ló fẹ́ fojú sí wọlé ayé ẹ̀ bó ṣe bàjẹ́ wáyé ẹ̀ bó ṣe bàjẹ́ àwọn akọ́lá abáyé ẹ̀ jẹ́ o wọ́n ló fọwọ́ ara ẹ̀ báyé ara ẹ̀ jẹ́ o wọ́n ló fi àìṣòdodo àìṣòótọ́. Ọ̀rẹ́ o. VDM access to VDM movie tó help wa break síta ta fi rí gbogbo situation yẹn ṣe lọ òun ló encourage Naira Marley láti ṣe fídíò tó last 1 hour 48 minutes. tó bá yẹ pé ìwọ veron because this is the first time I'm encountering you I don't go to people's line ní òráyè ní òǹzẹ̀lẹ́jẹ̀. now tó bá yẹ pé ìwọ veron ó wà after justice for Mohbad for you. I don't think Oye Kotie ma sọ̀rọ̀ bullying. Now, from what I just gathered now, what was the phone me by? Mo find out pé o ní relationship pẹ̀lú káàpù àwọn Ìyábọ̀ Òjó. Pẹ̀lú ṣáìdì ẹ̀rọ. Yes. Now, bro, to be sincere with you, please don't go there. I beg you. Veron. Now, you continue, sorry. Let me tell you now. Because I've watched you from afar before you even started talking about justice for Mohbad. I take my time to watch your videos, look at your videos, the tattoo. Very first time I got to say I was scared, like, and you American, and you. But when I heard you speaking about it, wow. So I'm interested. That is the reason why I come to your platform. I don't go to people's platform. Now, people saying, oh, she for Belegushi now. Oh, one campu Ìyábọ̀ Òjó now. Oh, one campu Wunmi now. Where were they when I was giving Ìyábọ̀ Òjó back to back? When I was giving Wunmi back to back? And they called me. My mother called me. She said, Mommy, only yes. Ṣó mọ̀ pé Wunmi tí òun lé yẹn tó ń takú yẹn nínú má wá ikú tó pa justice for Mohbad o. Ṣó mọ̀ pé àbúrò ẹ̀ ni? Wọ́n ní kílẹ̀ wí. I'm telling you because I trusted you.
beneficiary. Ó ti dáhùn question. Ó ti dáhùn question. Nídìí ẹjọ́ náà. Ó ṣe bẹ́ẹ̀ náà. Ó ti wá support family ẹ̀. Ṣé mo rí pé family ẹ̀ God bless you 100 million times. Can you mute these people now? Hold on now. And I said more. Tí Wùnmí bá mọ ikú tó pa Mohbad, let her go down for it. Olórí burúkú yẹ tó ń darú tó tún pé. Kálẹ̀ ní now. Bro, People stop. I don't need like our for right now. I said, tó bá mọ ikú tó pa bọ̀bọ̀ yìí, let her go down for it. And I will not stop asking. You said they find the nigga. Who are they? Tell us who are they that find the nigga? From the beginning, that is the question I'm asking Wunmi till now. Now, they pushed different narratives to go and drag Naira Marley, Sam Larry. Don't say about talk about Mohbad. They are the nurse. How many nurse did we have? I don't care. Tó bá jẹ́ bro mi, tó bá jẹ́ family, I don't care. Ìgbà tó ń gbé mi, ṣé wọ́n gbà mí lẹ́ni? Up to now, I'm still in the court. Nobody tó gbà mí lẹ́nu. As a matter of fact, most so generally, nobody should donate for Veron. Nobody should ask for justice for Veron. Leave it, let's face it. So, purely, I'm fighting for justice for Mohbad. Okay, Veron, 1 minute. Everybody, ẹ má bínú. Veron, I just did a little research. I see that you're a grown man. I just did a little research. I saw that you're a grown man. Yeah. All right. I don't know what transpired between you and Saheed Elegushi. Tó fa ọ̀rọ̀ pé ẹ̀wọ̀n àti detention. I don't know. But can you be honest enough to tell us what happened to be the way Saheed Elegushi went lọ sẹ́wọ̀n? Just maybe, Okay. Still on basis of based on justice for Mr. Onide beneficiary. Veron, please, agbófinró àtọmọdé ẹlẹ́mu for 1 minute. Alright. Veron, you said mommy ẹ pè ẹ́, ó sọ pé family nìyí. But there's something I want to tell you here. You are the one that first told us that Wunmi ọmọ nílé ọlọ́nà ni. Ọmọ ẹni tó rí ṣe ọmọ tó ní kà tó ní ìfọ̀n tó lè pọnà ni. Ọjọ́ ẹ̀gbọ́n ẹ̀ tó wá sọ pé ọmọ àtàkùn akẹ́rọ̀ fọ̀dídé ni. So whatever you want to tell us here, please make sure you are saying the truth. Everything we are saying here is for okay, now hold on. It's for record purpose. Ṣẹ́rí nǹkan tó dùn èmi gangan ni wípé reason why ti mo sọ pé ọmọ nílé ọmọ lọ́nà ni ẹbí Wunmi. Wunmi ní gbogbo ìgbà tí Mohbad ní issue ní music industry tó dẹ̀ jẹ́ ipò ọkọ ẹni. You have the power to hold all this frustration. Now, this is Wunmi's mother's house. Ilé tó tẹ̀lé. Ilé Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá ni, which is Ọ̀tẹ́dọ́lá family. Ọ̀tẹ́dọ́lá fúnra ẹ̀ ti kú. Ìyàwó Ọ̀tẹ́dọ́lá wà láyé. There's nothing to happen sí Mohbad ní music industry tó lè sọ fún màmá yẹn. He will order for anybody. And they will answer her and tell them, leave this boy alone. So why don't she let jà fọ́kọ ẹ̀ then? So if I'm saying, Wunmi call, rich family, did you want to tell me the lies of okay, so only beneficiary. It's not Wunmi's family. They are family friends. The same thing not your way. Family ni wọ́n. Answer Onide. They don't call it a street friend. Ìrákùsì ló ti jọ wá o. Ọba jọ wá láti ìrákùsì. Lẹ́nu ọmọ fámìlì kan ni wọ́n. Veron, please let me say this. Please say what you want to say. Can go ahead, Let me say this, please, Veron.
for the fact that somebody is living on MK does not make that person a family member of MK. Bàbá Tinubu family bàbá mi ni. Get that right. Okay. Benjas, I want to ask one question. Benjas, ọmọ tẹ bá jọ wá sí láti ìlú kan náà. Yes. Ọ̀rẹ́ ní yín ni. Kì í ṣọ̀rẹ́ náà. Ṣé ọ̀tá ní yín ni? Àlùmájọta náà. Kí lè máa pè wọ́n? Àwọn ọmọ ìlú náà ni, that's it. Ẹ family àbẹ́ family? Family o. Ṣèwọ́n sọ pé tí gbogbo olùbàjọ́ wà, ẹbí kan náà ni wọ́n. What is it? Àbí beneficiary ṣé mo rọ́ǹgì ni? No. Báyìí yẹn o, wọ́n ti lé lọ́wọ́. Bàbá tó ló máa lọ. Ẹ̀jẹ̀ kọ́ àṣà àwọn ẹ̀ṣọ́ onílé o. Óyá, ẹ ó dọ̀. Tó bá jẹ́ bẹ́ẹ̀ ọmọ ìlú kan náà tó fẹ́ra wọn, kó sọ pé bí ló fẹ́ra wọn. Ẹ̀rọ ló bá wà láyé jù bẹ́ẹ̀ lọ. Ẹ̀rọ ó bá mi láyé ní náà. Báwo ni Wùmí wá rí ọmọ mi? Máa bí ọ̀nà wa ìfẹ́nìyẹ. Gábì, Máa bí ọ̀nà wa ìfẹ́nìyẹ. Láti Kò tó sọ pé onílé ọlọ́nà ni Wùmí ṣe pàdé sí. Now, Rabi family, ó yàtọ̀ sí Odùmọ̀ṣù family. So báwo la ṣe tán? Okay, so ẹ̀tàn mọ̀lú ni yẹn. Àtọ́ ni yẹn náà. Ní relationship torí ẹ̀ mo ṣe sọ wípé this is it. So ẹ sọ fún mi. Now, beneficiary question ò lẹ́ bèrè. Beneficiary ẹjọ ẹ kí n gbọ́ pé question kan péré. And now let me tell you, we have two major diseases in Nigeria. One is AIDS, one is malaria. Now you have got a single dose of a tablet, and they now ask you, this tablet can either eradicate Plasmodium falciparum tó máa ń cause malaria, or o lè lò láti fi eradicate human immunodeficiency virus. Please, which one are you going to use that tablet to eradicate? Between malaria and AIDS. Malaria, typhoid, AIDS, I don't know what to say. What I'm telling you ni pé bully àti death, which one is more important to you? Ẹni tí wọ́n bully ṣe bó ti wà láyé. Vengeance. Which one? Vengeance. Hold on. Now, ó bẹ̀rẹ̀ pé nǹkan tí mi ń sọ ò tí ì yé yín. Beneficiary dẹ̀ ti bèrè ọ̀rọ̀ yẹn lọ́wọ́ mi, mo ti dáhùn. Nǹkan tí mi ń sọ fún yín kò tí ì yé yín. Ẹni pé ẹ ti gbé ọ̀kan wá sí ìgbà ìtẹ́lẹ̀. Wọ́n sọ̀rọ̀ pa Naira Marley. Àti mo wọlé Naira Marley, wọ́n á sọ pé kí n wá sókè. Bóyá kí n kò tí ì. Lẹ́rọ̀ ní sùn. Torí ẹni tó fẹ́ sọ yín nípa yẹn, ọ tó ń sọ. Mo pẹ́ dé tó mo ò bẹ́ nìyẹn lókè. Wọ́n ní the same place lẹ́ni jọ ń bọ̀. tó tẹ́yẹ sọ̀rọ̀ ẹni yẹn tó ń sọ̀rọ̀ Naira Marley tó ń gbọ́ ìgbòkè bí àkọ́tí ẹni yìí tó fẹ́ sọ nílé. Ní pílátífọ̀mù tèmi ìgbà tẹ́mi wà pẹ̀lú ọlọ́pàá kan tí mo sọ fún wọn ni pé what I hear is. Ilé beneficiary bẹ̀rẹ̀ ò dáhùn pẹ́sàn. Pẹ́sàn tẹ́lẹ̀ béèrè ní pé ó yẹ ó tó bá jẹ́ brọ́dà ẹ̀ tó bá jẹ́ brọ́dà ẹ̀ ni Mohbad dáhùn pẹ́sàn yẹn kò dáhùn pẹ́sàn yẹn ìyá that's another question. Beneficiary. He will be able to ask that question again. You are going to the answer you give to that question. Beneficiary tó lè jọ ẹ̀rọ Sorry, ẹ jẹ́ kí n sáré sọ kankan. Òun ni wípé ṣe rí where we are right now, it's a continuation of what that guy that left came to do. At the end of the day, this is the distraction we will be dealing with for the rest of the day. Before we can discuss them all, this is the strategy we need to get. Beneficiary I like that question. Yeah. Before we move further, I want you to know that I was once a lecturer in Yaba Tech. I was a lecturer. Okay.
I'm still a writer. I still write today and also an historian, up to date. Now, what I do for a living, I'm a businessman, I'm a dweller, and also into family. I do all kind of business as long as no money. Now, I want you to add it at the back of your mind that somebody like me, I'm very detailed. I can first and be looking at you, listening to you. I have my reason. I ask you a couple of questions. You skip them. Then I allow me to talk. Chill. Then I'm still waiting for your questions. Then I move to the another one. While at it, you also didn't give an answer to this. So I will ask again. Okay, ask again. I said, I want you to be honest and be specific. What transpired between you and Said Elegushi that made him send you to prison? Okay. I don't know how long you were sent there, but can you share with us what happened without being bitter? Oh yeah. Ojú tó ń wò mí ni wọ́n ní kò ń pọ̀ ṣé ń lọ bí oge mo rò pé ti gbọ́ gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ ẹ jọ̀ọ́ mo fẹ́ kí ẹ bá mi fi ọ̀rọ̀ kan hàn lábẹ́ comment section ẹ tún wò ọ̀rọ̀ fẹ́ràn tún jáde nínú ọ̀rọ̀ yìí but mi ò fẹ́ dá yín lágara ẹ bá mi fi ọ̀rọ̀ kan hàn lábẹ́ comment section ẹ̀yin tó yẹ pé gbà àkọ́kọ́ lélẹ́ yìí tẹ́ kọ́ máa kọ́ sí péjì ẹ bá mi subscribe sí Ilele Global TV mo tún padà bọ̀ information pọ̀ torí tí náà ni mo ṣe máa wá sórí péjì mi ò ní dá yín lágara mo sọ fún yín mo dẹ̀ promise yín any information tí n bá ti rí mi ò ní hesitate láti mú wá fún yín torí pé kí ni torí títí yín lèmi ṣe máa wá sórí péjì gbogbo àwọn information tó bá ń wà hidden fún yín èmi máa tú síta fún yín kẹ́ ẹ lè máa mọ nǹkan tó ń lọ ibi tó gbé dúró kí ni nǹkan tó tún máa ṣẹlẹ̀ kájọ máa fi ọ̀rọ̀ ọkàn gbé pé ok àti gbọ́ ilé yìí sìn kí láàrọ̀ ó tún máa ṣẹlẹ̀ lẹ́yìn ilé yìí mo sọ fún yín mo ti sọ láì mọ ìgbà sẹ́yìn pé àṣírí ò ní yé tú títí a fi máa rí justice fún Mohbad láṣírí náà máa tú ó dijọ́ tá a bá rí justice yẹn gbàǹ báyìí kí àṣírí tó yé tú ẹ bá mi subscribe sí Ilele Global TV kẹ́ ẹ bá mi comment kẹ́ ẹ bá mi share fídíò yìí ire o.